Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Muri Thunder, I think it was 2013, tọ́láwọn ń bọ̀ sí show mi tí wọ́n padà wá. That was the second time àwọn OPC lọ́dún náà all rescue mi kúrò nínú show yẹn. Bí méjì náà sí mẹ́ta ni unforgettable memory ni pé ìgbà tí bàbá mi kọ́kọ́ kú, bàbá mi tí mo fẹ́ ṣòkú wọn yìí, nígbà tí bàbá mi kọ́kọ́ kú, Òṣùpá mo kọ́kọ́ sọ fún, Alhaji Saheed Òṣùpá mo sọ fún. Randu ní Surulere ní General Hospital ni bàbá mi kú sí. Èmi ni mo ti òkú bàbá mi fúnra mi. Àbàtà àwọn doctor nurse náà ní pé mo ní ẹ fílẹ̀ nǹkan mi ní ẹjẹ́ ń gbé ẹjẹ́ ń tì. Àwọn ni mo kọ́kọ́ sọ fún pé Alhaji àwọn wà lábí iná. Randu ní issue yẹn ti ṣẹlẹ̀. Mo wá sọ fún wọn pé mo máa ti lose daddy mi. Ẹ mọ̀ ọ́n tí Alhaji sọ fún mi. Ó ti dára wá nìyẹn. Ó ti dára wá nìyẹn. Wọ́n ní kó rí ẹ pé ṣé nígbà ogun tó gbé bàbá ẹ̀mí kó má gbé ẹ̀mí. Nítorí pé kí ni tó bá ti ní 10 naira yọ 5 naira kó fi tọ́jú ara 5 naira tó kù kó fi ṣe logistics ṣó ti gbà. Ọmú lèsì aṣọ wọn singlet tó wà lọ́rùn wọn lọ́jọ́ tí mo sọ wọ́n wọ ṣòkòtò lace singlet náà lace náà fi kọ́ ọrùn tí wọ́n fi bá mi sọ̀rọ̀ yẹn lọ́dún náà lọ́hùn. Then ìkejì ní ọjọ́ tí Alhaji Muri Thunder, I think it was 2013, tọ́láwọn ń bọ̀ sí show mi tí wọ́n padà wá. That was the second time àwọn OPC lọ́dún náà rescue mi kúrò nínú show yẹn. Torí gbogbo àwọn tó ti sanwó wọ show yẹn wọ́n ti ń búra wípé àwọn máa pa mí lọ́jọ́ yẹn táwọn bá rí Muri Thunder. But Ọlọ́run lò àwọn OPC torí ẹ̀ kò síbi tí wọ́n ti rí àwọn OPC mi máa ń ṣe dáadáa pẹ̀lú wọn torí pé bàbá mi ní Ààrẹ Ọ̀nà Kakanfò, bàbá mi dáadáa ni wọ́n. Kò sígbà tí wọ́n rí mi dọ́là ló máa ń fún wọn fún mi náírà rí. Ọ̀túnba Ààrẹ Gani Adams Ìgè wọn fún mi náírà rí, dọ́là ló máa ń fún mi tó bá ti rí mi. Àwọn OPC lọ gbárùkù tì mí tán escape mi kúrò show yẹn lọ́dún náà lọ́hùn. So àwọn challenges tí mo lè tọpinpin báyìí ní inú orí mi tí mo lè sọ tí mo face nínú Fuji ni. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.